wá dùn mí tá bá ní ká liberate àwọn èèyàn wa ọmọ àlè kan wọn ò ní jẹ́ ká rọrọ̀ sọ ìgbà táwọn Arab dé àti àwọn Christianity délẹ̀ wa wọ́n ní ẹbọ làwọn baba ńlá wa ṣe pé ẹbọ ò dáyé ká máa bá Elédùmarè sọ̀rọ̀ directly okay mo bá yín gbàgbọ́ èwo dẹ̀ ni Prophet Muhammad tẹ́ wá pè before kẹ́ tó pe Allah èwo ni Jesus Christ tẹ́ ń pè before kẹ́ tó pe Jehovah nǹkan tẹ́ gbé wá ni pé ká máa bá Ọlọ́run sọ̀rọ̀ directly nǹkan tó bá ti lè mú yín ní intermediary àwa náà ní intermediary Ọbàtálá intermediary wa ni sí Elédùmarè Ògún intermediary wa ni sí Elédùmarè but ẹ̀yin sọ pé àwọn èèyàn ò dá ọkọ̀ máa ń dùn tí white bá ń pe bàbá ńlá wọn ìgbà tó rí Jésù ọmọ Dáfídì ìyẹn ò ṣe nǹkan burúkú but ẹ bá na kéde Oòduà àti bá pe Ọbàtálá bàbá mi o ẹ máa ní is demonic ọjọ́ ọ̀la máa tó kú olóko ẹ̀rú tí white bá pe bàbá ńlá wọn no they are talking to God but tí black bá pe bàbá ńlá is demonic àti wípé ìgbà tó máa gbẹ́sìn wa ẹ̀sìn yìí dé ẹni àwọn bàbá ńlá wa ẹlẹ́bọ ni wọ́n ṣòrìṣà wọ́n rúbọ kò yẹ kó máa rúbọ nǹkan tẹ́ go against ẹ̀ náà lẹ́yìn náà practice kò sọdún kan kó kí Iléyá dé kó má pàgbò ẹni tí ń ta ẹ̀jà àgbò lẹ̀ kò yẹ kẹ́ ta kọ́kọ́ lẹ̀ gbà nǹkan tẹ́ gbé wa kò yẹ kẹ́ ta anything lẹ̀ kò yẹ kẹ́ ṣe party rárá kò yẹ kẹ́ ṣe remembering anybody Ọlọ́run rẹ̀ ń bá sọ̀rọ̀ àwọn tó wá before ànábì àti ànábì fàárẹ̀ àwọn yẹn ti lọ ẹ jẹ́ ká máa bá Ọlọ́run sọ̀rọ̀ normal kò yẹ ká pé anybody as intermediary nǹkan tó bá ti lè máa mú yín pé Prophet Muhammad máa pe Jésù kò sí nǹkan tó bá di táwọn oníṣẹ̀ṣe náà máa ń pe àbí táwọn ọmọ Yorùbá aládé tàbá pe ọmọ bàbá ńlá wa before ká tó bá Elédùmarè sọ̀rọ̀ gbogbo àpáta lè lórí ìṣà ọkọ̀ jẹ́ pé ẹ̀yin ò value àwọn èèyàn tọ́lọ́ ń dámọ́ yín bí ará àta ló máa ń jọ yín lójú Ṣàngó yan lọ́lẹ́nu Elijah yan látòkè èwo ni ká bẹ̀rù Prophet Muhammad ó jagun kó tó wọ Mẹ́kà ni Ọ̀rànmíyàn náà jagun ó padà sílé ni but Ọ̀rànmíyàn jọ yín lójú Prophet Muhammad ló jọ yín lójú ẹ̀yin ọmọ àlè wọn.